Sẹ́ńtẹ́ lè dàbí ẹ̀ o láyé bí. Yá ẹ̀yin tiwa ẹ̀yin olólùfẹ́ Da Expression TV a tún ti mú wá sójú móhùnmáwòrán yín bá ṣe máa mú wá o níbi ìsìnkú ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Òde. Òun náà la ní ká mú wá sí ojú móhùnmáwòrán yín, òun náà lẹ́ ń wò yẹn, ibi ìsìnkú bó ṣe ń ṣẹlẹ̀ níbi ìsìnkú ọba wa náà òun ni à ń wò yìí. Gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn ni wọ́n péjú síbẹ̀, àwọn ìkàn èèyàn ni wọ́n péjú sí ibi ìsìnkú náà. Ẹ mọ̀ pé tí èèyàn bá wà láyé tó bá hùwà dáadáa, tó bá tún di pé ó jáde láyé náà tó jẹ́ Ọlọ́run nípè, ìwà rere ẹ̀ náà ló máa jẹ́ kí a mọ irú àwọn tó máa pèsè síbi ìsìnkú ẹni náà. Gbogbo àwọn jàǹkànjàǹkàn èèyàn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kọ́ná ní ìlú wa yìí, òun ni wọ́n péjú pèsè síbẹ̀. Ẹ má yẹ kí n dá wa lágara, ẹ kí n fi wá lára balẹ̀ ká jọ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ níbi ìsìnkú náà. Ẹ ṣojú yín fún bẹ́ẹ̀ ṣe fún ìlú ìjà o. Ẹ bá fi ṣe ìjábọ̀jú yín rán. Ìfẹ̀nìyàn ti fi sí ibi ètò ìsìnkú sí Àwùjalẹ̀ ibẹ̀ láwọn nílùú Ìjẹ̀bú-Òde. Ẹ̀gbọ́n padà sẹ́yìn nípa. Ẹ̀gbọ́n tó bá pa máa ṣe ìjọba àti ọ̀gá bá ti gbé wọn sọ̀rọ̀ láti. Èèyàn wa káàkiri àgbáńlá ayé ní gbogbo tí ẹ bá ti ń wò wá, ìlú Ìpẹ̀bà ni a wà ní Ìjẹ̀bú-Òde níbi ètò ìsìnkú kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀. Ètò ìsìnkú náà ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí nígbà tí wọ́n ti gbé kábíyèsí dé. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ni wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú náà ní ìlànà ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bí a ti ṣe fi tó yín létí tẹ́lẹ̀, ọ̀kan ìjọ̀kan àwọn lórúkọ ni wọ́n ti wà ní Ìpẹ̀bà nílùú Ìjẹ̀bú-Òde ń bì báyìí. Snap it.
ẹ̀yin èèyàn wa nílé bí ohun gbogbo ṣe ń lọ sí ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú-Òde náà ni ẹ ṣì ń wò lójú ìwòran yín ní ìkànnì BBC News Yorùbá. Wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú nílànà ẹ̀sìn Islam fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí ó wàjà. Ẹgbọ́n kí ní kúrò jáde jẹjẹ kan ráyè sí i. Ó ń bá mi tọ́jú ọ̀dà tó. Evacuate! Evacuate! It's clear, don't worry. Nobody, once they make it break, let's start getting moved. Okay. Inú ọkọ̀ ní kábíyèsí inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ẹ̀ ń wò lójú ìwòran yìí ni kábíyèsí Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wọ́n fẹ́ gbé wọn bọ́ sílẹ̀ nísìnyí láti lè jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n kírun sí wọn lára. Bí ó bá ṣe lọ sí àtúbọ̀ máa tún fi tó yín létí lẹ́yìn tí ìyá bá dákẹ́ díẹ̀. Ẹ ṣé púpọ̀. Wá kú dédé wòyí o ẹ̀yin olùgbọ́ wa níbi gbogbo tí ẹ ti ń wo ìkànnì BBC News Yorùbá ní ilé kábíyèsí ọba Àwùjalẹ̀ Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí wọ́n wàjà sí ètò ìsìnkú wọn nílé wọn tó wà ní Ìgbẹ̀bà. Ibẹ̀ ni a wà báyìí. Àwọn ẹlẹ́ṣin àwọn èèyàn jankan-jankan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wà ń bì báyìí
kábíyèsí náà ni a ti ń róye wípé bọ̀ báyìí láti ibi tí wọ́n ti lọ ṣètò fún wọn. Wọ́n bọ̀ wá gbé wọn sí nínú ilé tí a wà níwájú ẹ̀ báyìí ní Ìgbẹ̀bà níjẹ̀bú Òde. Nílé Ìgbẹ̀bà la wà nílùú Ìjẹ̀bú Òde níbi tí wọ́n ti ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Níbi tí a wà yìí ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú Òde. Ìgbẹ̀bà la wà nílùú Ìjẹ̀bú Òde níbi tí ayẹyẹ ìkẹyìn ti ń wá fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà.
ẹ̀yin èèyàn wa nílé bí ohun gbogbo ṣe ń lọ sí ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú-Òde òun náà ni ẹ ṣì ń wò lójú ìwòran yín. Wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú nílànà ẹ̀sìn Islam fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. ẹgbọ́n kí ní kúrò jáde jẹjẹ kan ráyè kìlá tó ń bá mi tọ́jú ọ̀dà tó. It's clear, don't worry. Nobody, once they make the break, just start getting it. Okay. Everybody, it's very simple. Officer, Inú ọkọ̀ ní kábíyèsí wà. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ẹ̀ ń wò lójú ìwòran yìí ni kábíyèsí Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wà. Wọ́n fẹ́ gbé wọn bọ́ sílẹ̀ ní ìsìn láti lè jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n kírun sí wọn lára. ẹ lọ síwájú. Yes, Mr. Man. ẹ ṣojú yín fún bẹ́ẹ̀ ṣe fún ìlú ló dà o tẹ bá fi sí jábójú yín rán ayé ìjà.
káàkiri àgbáńláyé àwọn BBC News Yorùbá ibẹ̀ ni a ti ń kàn sí níbi ètò ìsìnkú kábíyèsí ọba Àwùjalẹ̀ ibẹ̀ láwà nílùú Ìjẹ̀bú Òde. Ẹgbọ́n pa sẹ́yìn. Thank you.